mo kí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ kú dédé àsìkò yìí kọ́ndíṣà ayọ̀ náà ládé báyìí torí pé ta bá ní ọ̀dẹ̀ òdùn bí ọ̀dẹ̀ dùn lé yín ó ṣù ọ̀fà wà gan. ọ̀rọ̀ Taye currency tí gbogbo wa ti ń ganu sí ibi táwọn gbà ganu sí lónìí àgbọ̀dọ̀ mọ́ ganu sí ó lè mọ́ pọ̀ ni torí èèyàn wà ní Taye currency. ọ̀pọ̀lọpọ̀ lè máa rò pé àwọn èèyàn kan ètì Taye currency nítorí àwọn olórin kan ni kò jọ rárá o. ẹ̀yin tẹ́ bá ń rò bẹ́ẹ̀ fẹ́ràn Taye currency ni torí pé tẹ́ bá fẹ́ràn rẹ̀ gbogbo àwọn tó bá bú Taye currency lásìkò yìí ẹ máa mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ dénúdénú ni. ok níbi ayẹyẹ ìgbádé kábíyèsí ọba Olúbàdàn tìlú Ìbàdàn ìtò ṣẹlẹ̀ ń bẹ̀ kì í ṣe ìròyìn mọ́ ó ti tàn káàkiri ibi gbogbo tí ẹ ti ń wò wá. ṣe rí Taye currency ṣe ìsòótọ́ ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa o kì í ṣe láti fi bú Taye currency ṣùgbọ́n láti fi ṣe àtúnṣe nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Taye currency kì í ṣe olórin àná ìràwọ̀ olórin ni bá a fẹ́ bá a kọ̀ gbogbo ayé mọ̀ o ayé mọ̀ Taye currency gan ó dẹ̀ ń kọ orin ká fi tẹ̀gàn sílẹ̀ ká mú tẹ̀gàn kúrò bá a bá fẹ́ fi tẹ̀gàn sílẹ̀ ẹ̀jẹ̀ àfisì olórin ni Taye currency. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ló yẹ ká jọ wò. wo láti ń wọ bèrè ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà àwọn pàǹtí ẹ̀wà ládọjà ògo ó ṣe sínétọ̀ ó ti ṣe gómìnà ó ti wá dọ̀bá lẹ́yìn ládọjà adéwọ̀lì ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà sáwọn èèyàn lásán àwọn ìranù àwọn aṣòṣì màmọ́ ládọjà ògo ládọjà ó yàtọ̀ sáwọn èèyàn lásán àwọn pàǹtí ẹ̀wà àwọn ìranù àwọn aṣòṣì màmọ́ ẹ wo ládọjà ọba tó dúró ládọjà wọ́n ó yẹ kí Taye currency mọ̀ wípé orin irú ibi tó ń wà ẹ̀ orin jẹ̀lẹ́ńkẹ́ ni torí pé àwọn àgbà ló wà ń bẹ̀ àwọn àgbà ìlú tá a bá sọ pé àgbà fìrì yọ̀yọ̀ ìtò ṣẹlẹ̀ yẹn mọ̀jẹ̀ ọjọ́ wa lójú ìdí tá a ti gbọ́dọ̀ jẹ́ kó jọ wá lójú ni wípé àlùrú eléèrè àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. mo rí àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n ti jáde lórí ọ̀rọ̀ Taye currency kì í ṣe pé èèyàn fẹ́rẹ̀ èèyàn kan ju ẹnìkan lọ a gbọ́dọ̀ mọ̀ láàrin ara wa pé Taye currency ṣe àwọn àṣìṣe kan. èmi ò lè kọrin mi ò kì í ṣe olórin mo gbé fún Taye currency lérí àyẹn torí pé ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe ṣùgbọ́n bí ọkùnrin bá ṣe akọ́ṣẹ́ ó gbọ́dọ̀ kíyèsára ìwọ tó ń ṣakọ́ṣẹ́ tó tún wá ń ṣe àṣìṣe akọ́ṣẹ́ yìí ò ní yọ orin ò rọrùn láti kọ kò easy láti dókè ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tún dókè tán kò easy láti maintain. èmi kọ́kọ́ rò pé yàtọ̀ fún pé jẹ̀lẹ́ńkẹ́ nílùú ọba ìjòyè àtàwọn èèyàn ńlá tó wà ń bẹ̀ àbí torí pé mo wo abẹ́ comment section àwọn èèyàn kan wọ́n ní kí ni Taye currency mú ọ̀pọ̀lọpọ̀ wa là ń bù kò sí tí ò lè gbòdì lára èèyàn téèyàn ò dẹ̀ ní mọ̀ tí ì ṣe àkọ́kọ́ èèyàn tí máa ń sọ̀rọ̀ tí ò lè gbòdì lára èèyàn míì ló mú kankan o ìdùnnú a máa gbòdì lára èèyàn èmi ni mo kọ níbi táwọn ọlọ́lá àwọn èèyàn pàtàkì wà báyìí pírẹsidẹ́ǹtì ṣẹ̀mọ̀ kú possible
ayọ̀ á máa gbòdì lára èèyàn, ìbànújẹ́ á máa gbòdì lára èèyàn, nínú ẹlòmíì bá bàjẹ́ títí tí a lọ para ẹ̀. torí pé ojú táwọn èèyàn bá fi ń wo ọ̀rọ̀ nígbà míì, tá a bá ń bú àwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí, ẹ já rò wípé ṣó lè ṣẹlẹ̀ sí wa àbí kò lè ṣẹlẹ̀ sí wa. ìyẹn lèmi máa ń rò. Táyé Currency, ìjà tó ti wà ńlẹ̀, àwọn kan jáde Saheed Òṣùpá, Pasuma, fi Táyé Currency lọ́rùn lẹ̀ àbí ẹ dáríjì. Rárá o, kò sẹ́ni tó mú Táyé Currency lọ́wọ́ tàbí tó sàsí Táyé Currency. àṣìṣe tó bá máa wáyé nínú ayé èèyàn ó máa wáyé ni, àṣìṣe yẹn wáyé, kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. ṣé Pasuma ló máa ní kó ṣàṣìṣe ni àbí Saheed Òṣùpá? nítorí kíni wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ jẹ́ lo àǹfààní láti sọ fún Táyé Currency pé kó má máa yọ̀ láyọ̀ jù o. ibi tó yẹ kí gbogbo wa sọ̀rọ̀ sí nìyẹn o. kó má máa yọ̀ láyọ̀ jù. ayọ̀ àyọ̀jù ní àkèrè fi sẹ́ni tán. béèyàn bá yọ̀ láyọ̀ jù á máa kó báyàn. inú Táyé Currency dùn sódì torí tẹ́ ẹ bá wo àwọn steppings, àwọn ijó ẹ̀ yẹn kò normal, ṣe ló ń kọrin bí ẹni pé ó wà ní garage. bọ̀tẹ́ má jàbù, kò sólúbàdàn tó jẹ ní tí Táyé Currency lọ kọrin bẹ́ẹ̀. ó lè ṣẹlẹ̀ sí wọn náà. bá a bá wá fi Táyé Currency àtàwọn olórin míì náà wéra wọn, èmi ò ní fi wéra wọn, torí pé a lè máa dájà sílẹ̀ láàrin wọn. lágbájá ló tọ́, tẹ̀mọ̀dù ló tọ́, kò sẹ́ni tí ò tọ́, ṣùgbọ́n ẹni tó tọ́ ni kó ṣọ́ra. torí pé ìwọ tó tọ́ lónìí, àwọn kan ń wù ọ́, ẹlòmíì ń bọ̀ wá tọ́ lọ́la. bó bá wá tọ́ lónìí ṣe bẹ̀ dáadáa. Táyé Currency tọ́ níbi ìpàdé Olúbàdàn, ṣùgbọ́n ṣé ó kù díẹ̀ káàtó. àwọn kan ní ó yẹ ká pé kí n Saheed Òṣùpá, ó yẹ ká pé lágbájá, ó yẹ ká pé tẹ̀mọ̀dù. kudos sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ó yẹ ká pé kí n Saheed Òṣùpá lóòótọ́, ṣùgbọ́n wọ́n gbìyànjú. ìtò ń ṣẹlẹ̀ lágboolé fújì, èyí tó wá ń béèrè bó yẹ ká pé kí n Saheed Òṣùpá, Táyé Currency wà ń bẹ̀. ṣé ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ṣẹ̀ mọ́jà ṣàbòsí? bí Táyé Currency bá fẹ́ ká pé kí n Saheed Òṣùpá, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó pé kí n Saheed Òṣùpá. tí Saheed Òṣùpá bá lóyà síbì kan tó bá fẹ́ kí wọ́n pe Táyé Currency, wọ́n ó pe Táyé Currency. bá a bá fẹ́ ro gbogbo nǹkan, ẹ jẹ́ ká máa rò ó kó máa gún. a lè fagídí mú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ká pe Saheed Òṣùpá, ebi ò pa. ta ló sọ wípé kò bí sí? ta ló sọ wípé bí wọn ò bá pè kò ní jẹun? ẹnìkan ṣètò kan, inú mi rẹ̀ dùn. ó ní bí Táyé Currency ṣe ló yà sí gómìnà Ṣèyí Mákindé, kò sọ́gbọ́n, ó gbọ́dọ̀ ṣe ti Táyé Currency. ṣùgbọ́n wọ́n máa ń bá wa ní wáṣẹ́ ni wọ́n ń bá ní ṣe. wọ́n gbéṣẹ́ fún Táyé Currency ni, kò ń ṣòṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣáwọn náà ni wọ́n bá ṣe. ṣé wọ́n á máa sáìn kọ́ńtíráàtì fún èèyàn ká tó lọ bá execute ẹ̀? ìyànjú gidi ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà. bí wọ́n bá wá pe Saheed Òṣùpá lónìí fún ìgbàdé ọba kábíyèsí bàbá wa Ládọjà, ó lè dọ̀là kan pé Saheed Òṣùpá ibi ò pa o, kò sì ríro pé wọn ò pè òun. ṣùgbọ́n Táyé Currency tán pè, kí ló ṣe? wọn a máa bá ní wáṣẹ́, wọn kì í bá ní ṣe. àwọn orin tí Táyé Currency kọ
níbi ìgbàdé ó kù díẹ̀ káàtó bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àkèrè láwùjọ ìmọ̀dò bàbá rìn láwùjọ ìmọ̀dò a kì í dáwùjọ kùmọ̀ bàbá dáwùjọ kùmọ̀ ìwọ̀n ara ẹni làmọ̀. Taye Currency òòró dáadáa olórin gidi ni Taye Currency lóòótọ́ ṣùgbọ́n àkùkọ ti gbé orí ara ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ bó ni ó ṣe ṣàtúnṣe kọ̀lọ̀kọ̀lọ̀ ti jẹ́ tán. Lára àwọn comment section oríṣiríṣi tí mò ń wò ẹnìkan ní ẹ méje ń sọ̀rọ̀ lọ́bẹ̀ kọ́ bọ́dà yẹn pàdọ́ tẹ̀lé kò yẹ kó jẹ́ Taye Currency o. Gbogbo ẹ̀yin olórin àmọ̀ràn lílé fún yín o, ẹ má máa kọrin òkú níbi ìgbéyàwó. Àwọn kan ní kí ló mu, mo ti sọ lẹ́ẹ̀kan ó lè gáyọ̀ ló pa, ó lè má jọtí, ó lè má jẹ kankan, ṣùgbọ́n tó bá mi ń bẹ̀ ni pé kò yẹ kó jẹ́ Taye Currency. Bó ṣe súnmọ́ gómìnà Ṣèyí Mákindé tó kò pọ́n Ṣèyí Mákindé kò pọ́nlé. Ọmọ Ìbàdàn ni mí, ìtí mò ń sọ yé mi. Àwọn kan ní Taye Currency kì í ṣọmọ Ìbàdàn kì í ṣọmọ kinní kan ẹ fi sẹ́ńtímẹ́ǹtì lẹ̀. Bàbá wa Rashidi Àyìndé Mèrèǹgè wà ń bẹ̀ wọ́n lò gbà. Taye Currency kò yẹ kó lò gbà tiẹ̀ báyìí. Orí ọ̀tẹ̀ láàrin àwọn olóṣèlú ta ló ràn ọ́? Gómìnà Ṣèyí Mákindé ò lè ràn ọ́, kò gbọ́dọ̀ ràn ọ́. Bàbá wa Ládọjà ò ní fẹ́ torí àmọ́rú èèyàn tán jẹ́. Then why? Ṣé tó bá bẹ́ẹ̀ wá ṣe kán máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni? Tó bá bẹ́ẹ̀ wá ṣe heaven help those that help themselves. Ẹni tó bá rẹ̀ lọ́wọ́ ni ọ̀run máa ràn lọ́wọ́. Wá sọ fún mi in future nílùú Ìbàdàn tí wọ́n bá ń ṣe ayẹyẹ tó wà elaborate bẹ́ẹ̀ yẹn kán tó ronú àti pè ọ́ ṣé kò ní nira. Mo wo àwọn comment kan, àwọn kan ní ìgbéraga ló jẹ́ kó o ṣiṣẹ́. Mi ò mọ ẹni tó ń gbéraga sí o, mi ò dẹ̀ mọ ẹni tó mú ọ gbéraga, mi ì mọ nǹkan tó wà nídìí ìgbéraga ẹ̀. Èmi ò fẹ́ gbàgbọ́ ṣùgbọ́n mo rí comment yẹn. Mi láyé mi ò ní compare èèyàn pẹ̀lú èèyàn, ṣùgbọ́n tó bá ti ń di lemọ́lemọ́ àwọn tó jáde lórí àwọn social media tí wọ́n ní Pasuma Òṣùpá ẹ̀yọ̀ǹda Taye ẹjẹ́ ò lọ, tá a bá tòrò náà tá a rò lọ sọ́tún tá a rò lọ sósì. Ìtò kọ níbi ìgbàdé Olúbàdàn kì í ṣorin gidi. Ó kọrin bí ìgbà tí ó wà ní clubhouse, bí ìgbà tó wà ní garage. Òkè òun ni. Now òun kọrin pé wèrè la fi wo wèrè. Níbo? Wèrè báwo? Láwùjọ wo? Láàrin àwọn èèyàn wo? Ṣé gáràjì ló wà ní? Ṣé carnival náà ń ṣe? Okay, now jẹ́ káwọn èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ o, nítorí ìgbà míì lẹ́yìn táwa ń sọ ń sìn á sọ̀rọ̀ òní mọ́, ó ti kọjá, ilẹ̀ ti ṣú, ó ti ṣe àṣìṣe. Tí wọ́n gan bá wo fídíò yẹn inú ẹ̀ ò ní dùn. Ṣé steppies ju ẹ̀ ní àtàwọn agbára yẹn wèrè yàbí ìwò wèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ nọ́mà náà, kí ló ń ṣe ẹ́? Àti maintain stardom ó burú gan o, òun ló dẹ̀ le jù láyé. Irú àwọn òkè ṣàbáyé kì í ṣe ibi tí èèyàn ò ní ti ronú kó tó kọrin. Olórin kan náà tó kọrin bẹ́ẹ̀
wọ́n rí bó ṣe kọrin ọba. Kí ló ní tó ń kọrin òkú níbi ìgbéyàwó? Kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀nìbọ̀dì bá tiẹ̀ ń jà tẹ́lẹ̀ tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin wọn, kì í ṣe fún olórin láti support ẹnìkan nírú occasion yẹn. Mo gbọ́ pé wọ́n ní kábíyèsí sọ pé á dákẹ́ náà. Kábíyèsí àlè sọ pé ń sọ̀tì ní lórí Taye ọba láṣẹ lórí gbogbo. Lẹ́nu ẹ̀ láti sọ pé kábíyèsí ọba Aládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn káwá sọ pé wọ́n ń sọ̀tẹ̀. Wọ́n ń sọ̀tẹ̀, wọ́n bá ewì ni. Ó yẹ kó o ti mọ̀ pé tó nǹkan ò dáa. Ta ló ń bá wí, ta ló ń bá jà? Ṣèyí Mákindé bàbá wa ààrẹ, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ ìlú Nàìjíríà wọn ò sínú ẹgbẹ́ kan náà. Ó wá sọ pé wèrè la fi ń wo wèrè. Níbo síbò? Ọmọ Ìbàdàn ni mí, ṣó fi gómìnà wa Ṣèyí Mákindé ṣó fẹ́ fi wé ààrẹ ni nípò? Kí ló ń ṣe ẹ́? Kí ló ń dá sí? Kí ló kàn ẹ́ tó ń dá sí? Tó bá fẹ́ dá sí lọ ṣe rẹ́kọ̀dù ọ̀tọ̀ fún yẹn, má bà ayẹyẹ aláyẹyẹ jẹ́. O lè ti spoil ẹ̀. Ó ti wà lórí ẹ̀rọ ayélujára káàkiri. Is it for good? Not for good. It's for bad. Má jẹ́ kí ó máa lọ bẹ́ẹ̀ o. Tínú ẹ bá dùn jù, caution. Tínú bá bí ẹ, caution. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Wá fi olórin wéra wọn lórí channels lórí ọ̀rọ̀ Taye Currency. Ẹ rí pé mi dáko olórin míì pẹ̀lú ẹ̀. Ètò ṣẹlẹ̀ pẹ̀lú òun ni mo sọ. Mi wá for comparison. I'm here to correct your dance steps, attitudes poor. Your music poor. Why? Kí ló ṣẹlẹ̀? Some are asking, kí ló mú? Èmi ló mú ayọ̀ àti ìdùnnú. Mo níbọ̀ tó pa lórí. Be careful because of that time. Taye Currency, be careful. This is not good enough. Thank you. Ṣéun Agbọ́lá lórúkọ mi. Lórí ètò bó ṣe ń lọ. Nílé iṣẹ́ Ìjùgbà Master Channels. Èrò tiwa lè tó. Thank you very much.